òkìkí ọ̀kàkọ́ ọba gbẹ́gbé ní sánlẹ̀ láti pèrègèdè ọ̀pá kòrògbò tí yájú ẹ̀ bá ọ̀nà ọba ńlá tó lọ kọrin kéṣe. dádì oṣó òkú dọ̀láre lórí ayé mi àjẹ́ òkú dọ̀láre lórí ayé mi torí pé wọ́n ló dá mi ọlọ́run o. Holy
Yanu
Amen. 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 So, ẹ ká gbàdúrà ní orúkọ Jésù. Àmín Jésù. Ní orúkọ Jésù. Àmín. Ayérayé bàbá adágbogbo kó padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti fún àánú oore ọ̀fẹ́ ojú rere àti àmì ọ̀nù rẹ̀ tí a rí gbà láti tún lè péjú péṣẹ̀ níwájú rẹ̀ ní ọjọ́ tó lè gba ọpẹ́ àti lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó èyí tí a ti kó níwájú rẹ̀ àánú lárí gba ẹgbẹ́ àgbòrò bí iṣẹ́ nìkan kan àgbòrò wà láti dàrú iṣẹ́ nìkan kan ṣùgbọ́n ìró ayọ̀ àgbò iṣẹ́ nìkan kan oṣù jẹ́ ká tún ká ní padà ṣùgbọ́n jẹ́ ká tún mọ ilé ayé ayọ̀ tẹ́fà nínú ẹ̀mí nínú ọ̀rọ̀ ìfẹ́ nínú ìdùnnú rẹ̀ ògbó ìfẹ́ àgbà ọpẹ́ àti àwa tó níwájú rẹ̀ àti kọrin àti ìyàn àwa tó wọnú ọ̀rọ̀ rẹ̀ lọ fún agbá tó wọnú àlọ́ bàbá jẹ́rìí agbára rẹ̀ títí tó ga jùlọ rẹ̀ jẹ́ kí gbogbo ọkọ̀ jẹ́ tirẹ̀ nígbà tá a bá ṣe tán Olúwa jẹ́ kí ìyìn wa ọpẹ́ wa kọ́ ga jù lákòókò rẹ̀ orúkọ rẹ̀ wá ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Amen. Amen. Ẹ jẹ́ kí ọkọ̀ máa kọ́ papọ̀ ní àkọ́kọ́ ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wá gbé ká má bínú fún àwọn sátidé méjì tí ní àǹfààní láti wà ní àrántí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí mọ̀ onírìnàjò púpọ̀ ní mí so ìrìnàjò mi yóò fún mi ní ààyè àti àwọn prógámù ìjọ lónìí à ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 7 ìkẹjọ àti ìkẹsàn mo bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀ Ọlọ́run ó sì fà ní ọwọ́ ọ̀tún ó sì gbé dìde ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun ó sì fò sókè ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ ó rìn ó sì ń fò ó yin Ọlọ́run gbogbo ènìyàn rí ó rìn ó sì yin Ọlọ́run ẹ gbọ́ ní ẹsẹ̀ 7 ó sọ pé ó sì fà ní ọwọ́ ọ̀tún ó sì gbé dìde táyẹ̀ tí a fà lọ́wọ́ ọ̀tún táyẹ̀ tí a gbé dìde akọ́ wípé nínú tábàwò láti ẹsẹ̀ kìíní yẹn ọkùnrin kan wà tàbí láti inú oyún ìyá rẹ̀ ló ti yá lọ ìdọ́tún sí pé òun ti wọ́n bí ní àárọ̀ so ọwọ́ àdàgbà sínú àárọ̀ gbogbo àwọn máa ń gbé lọ síbi tí tẹ́ḿpìlì wà iwájú tẹ́ḿpìlì dáradára ìyẹn bí irú chọ́ọ̀chì wà wọ́n mọ̀ ìgbẹ́ni wá síwájú chọ́ọ̀chì lójú gbogbo bàtí wọ́n máa bá ti gbé chọ́ọ̀chì láti mọ̀ tọrọ olówó àwọn ènìyàn láti kékeré láti wúrẹ́ láti wọ́n ti bí títí tó fi dàgbà wọ́n kàn pọ̀ sọ́yọ́ ọjọ́ orí tó ní ṣùgbọ́n ó ti di àgbàlagbà ẹni ẹ ẹni máa ń wò náà kó náà wọnú chọ́ọ̀chì kọlọ ní Ọlọ́run kọlọ jó bí àwọn òkú ṣe ń jó kọlọ pàtẹ́ ọgbà àwọn ẹ̀sẹ̀ pàtẹ́wọ́ ṣùgbọ́n kò lè ṣe torí pé kí ni ọjẹ́ ààbọ̀ amen ṣùgbọ́n ní ọjọ́ kan tí Ọlọ́run fẹ́ fẹ́ ayé rẹ̀ wò tọ́lọ́run fẹ́ bá ogun àti ègún jẹ́ nínú ayé rẹ̀ kí ni ohun tí ó ṣẹlẹ̀ Pétérù òun jọ àná wọ́n lọ sínú tẹ́ḿpìlì ẹgbẹ́ wọn lọ church èyí tẹ́lẹ̀ pé lọ orí wọn ohun wò wọn àwọn náà ń wò nígbà tí wọ́n rí tí wọ́n dọ́dọ̀ rẹ̀ bó ṣe kó wọn náà wá sọ fún mi pé tẹ́jú mọ́ wa dáadáa sórí bá ṣe wáyé àwọn òní kankan tá a lè fún ọ ṣùgbọ́n wọn kan ṣoṣo tí àwa ní òun náà ní wípé ní orúkọ Jésù Kristi dìde kí o sì mọ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn àṣẹ yìí tí Pétérù ti rán jáde sẹ́mọ̀ pé àárọ̀ yìí kò dìde lẹ̀ ó sì tún jókòó síbẹ̀ kí ní ti ìdúró pé ìgbàgbọ́ rẹ̀ kò pé ọgbà mọ̀ nínú ọ̀rọ̀ yẹn pé òun tóun ti yarọ láti inú oyún dókítà òwe òun wòsàn oníṣègùn òwe òun wòsàn ṣé ìwọ tó wá ọ̀lọ́ òun abẹ́rẹ́ dání òun ó kẹ̀kẹ́ dání ọ̀wá ń sọ̀rọ̀ lásán wípé kéèmì kéèdìdé kí mọ́ ní orúkọ Jésù irú rẹ̀ ní kàtàkàtà wọlé lẹ́nu ṣé ìyẹn wá jẹ́ bí owó etí ń sọnù sóòkọ̀ dá wọn lóhùn ṣùgbọ́n bàtí ọba dá wọn lóhùn Pétérù wá ní wípé ìgbàgbọ́ ló gbé Pétérù wá di ọwọ́ ọ̀tún rẹ̀ mú ọ̀fà títí lọ́gán ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ lóní ó sì fà ní ọwọ́ ọ̀tún ó sì gbé dìde bó sì gbé dìde kí ní tó ṣẹlẹ̀ ní ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun bó sì fà dìde lójú kan náà egungun rẹ̀ àti àwọn kókósẹ̀ rẹ̀ tábà sọ nípa kókósẹ̀ àwọn ilé àwọn kókósẹ̀ gbogbo wọn pátá wọn mókun yẹn pé wọ́n gba ìmísí wọn gbàgbára bó ṣe ní pé egungun òun ti àti kókósẹ̀ òun ti gbàgbára báyìí kí ló ń tó ọkọ̀ ṣe
ọkọ̀ọ̀kọ̀ wọnú chọ́ọ̀chì lọ pẹ̀lú ààrẹ ọ̀sán sáré wọnú chọ́ọ̀chì lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní fò sókè ó sì bẹ̀rẹ̀ sí ní yìnyín Ọlọ́run. Èmi àti ẹ̀yin náà lónìí ẹ máa wọ pé kí ló ní í ṣe pẹ̀lú ayé mi ìtò ní í ṣe pẹ̀lú ayé ẹni kọ̀ọ̀kan wa ọkọ̀ à ń sọ nípa bíbọ́ lọ́wọ́ ìgùn à ń sọ nípa bíbá èèwọ̀ àti májẹ̀mú rẹ jẹ́ tí ìgbàgbọ́ ọba kójú òṣùwọ̀n dábàá dúró lórí ẹsẹ̀ wa ká gba Ọlọ́run kó lójú fún ká gba Jésù Kristu lójú méjèèjì dábàá tún fa agbára àti ẹ̀mí nínú Ọlọ́run alààyè kò ṣeé ṣe fún wa láti ba ìgún àti májẹ̀mú ìran jẹ́. Now tábà tún wá gbàdúrà dábàá tún síọ́ọ̀sì nínú àdúrà ẹgbẹ́ agbára àti ba ìgún àti májẹ̀mú ìran jẹ́ oníṣègùn oníwọnú ayé wa jọba sí wọnú ayé wa èèwọ̀ àti májẹ̀mú yóò tún mọ dominate wa yóò yẹ pé yóò tún mọ ní pàjáwá lórí ayé wa níbi wípé àti yóò borí wa yóò nira. Èmi àti ẹ̀yin àmọ́ sọ pé àwọn ọmọ church lóòótọ́ ni ṣùgbọ́n àwọn kankan bẹ tó yẹ kí a ti dé tó yẹ ká mọ wọ̀ ṣùgbọ́n àdábàdà àti wọ̀ bẹ̀ nítorí pé kí ni òwò ayé wa kò ti ṣe kí ni kò ti gbóyọ. Tí a mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan yín níbi tẹ̀wá ẹnì kọ̀ọ̀kan níbi tàwa yìí ọyẹ kánà láti wà lára tí wọn lọ tí wọn mọ̀ pé wà níwájú tí pírẹsidẹ̀ntì ọmọ ìgbà wípé mo fẹ́ ní lágbájá tí àwọn oníṣẹ́ ọmọ ìgbà wípé mo fẹ́ ní lágbájá ọyẹ káti jọ ẹ̀jẹ̀ sọ àwọn èèyàn ńláńlá wọ́n ti mọ̀ sọ pé àìmọ̀sá fẹ́ ní lágbájá nítorí lágbájá mo fẹ́ lọ sí bíbá yìí ṣùgbọ́n nítorí pé ògo ẹnì kọ̀ọ̀kan kò tí ì búyọ kọjá kéde òkú lè ṣẹlẹ̀ kò sí ìgbà méjì tí ń fà ju wípé ègún àti májẹ̀mú ìran ni ò tí jẹ́ kó rí mi mama tẹ ẹgbẹ́ kíni kan fún mi gbogbo ẹ máa wò wípé ẹ kéré láti jẹ́ pé kò yọ kúyọ láti jẹ́ ní tí ọ̀rọ̀ amọ́tò tó ọ̀rọ̀ àlè tó ń kọ́ ẹ kéré láti jẹ́ ní tó jẹ́ wípé kíni àwọn èèyàn ńlá àwọn mínísítà àwọn pírẹsidẹ̀ntì wọ́n mọ̀ sọ pé àlè wọ́n fẹ́ lọ́mọ yìí sẹ́ táwọn jàkàjàkà tí wọ́n mọ̀ wá kan ṣùgbọ́n tó wọ́n bá lè kúyọ ẹ ní wípé àwọn tẹ̀ lérò àwọn ọmọ kú láti fi gbogbo ní mẹ́rin àgbàlá yìí wá torí tìyín gbogbo ìwọ́n láti rí lágbájá tó fẹ́ rí ẹ̀yìn kí fún àpẹẹrẹ ẹ̀yìn kadolóní sì tẹ́lẹ̀ fẹ́ mọ́ kọ́ rí ẹwọ́ tẹ́lẹ̀ mọ́ kọ́ yẹn tí ẹ bá gbogbo ara àti gbogbo ọkàn yín mójútó iṣẹ́ oyin tẹ́ bá ń kọ́ rí ẹ tí a mọ̀ pé àwọn èèyàn lára wọ́n máa ń ṣe sí wípé àwọn ọmọ tí wọ́n kọ́ rí àfikún wa kọ́ rí fún wa tó o lè pọ́sibù ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tó lè gbà pọ́sibù ní wípé kí ni ẹgbẹ́ agbára ìbí mímọ́ Ọlọ́run àlàyé ẹgbẹ́ agbára Ọlọ́run àlàyé kẹ́ẹ̀bá ègún àti májẹ̀mú ìrànjẹ́ tẹ́bá ti bàjẹ́ ẹni wípé ìmísí orí yẹn yóò mọ wá lójoojúmọ́ ẹni mọ kọ orin tuntun ẹni mọ orin yàtọ̀ bẹ́ẹ̀ kọ orin tuntun nígbà tẹ́bá tó ẹni wá ní ohùn láti lè kọ tẹ́bá tó wá ní ohùn láti lè kọ àti mọ́ gbé kalẹ̀ yóò mọ rọrùn fún yín bẹ́ẹ̀ bá sì ń gbé kalẹ̀ sí orin yóò àwọn ní ìmísí tó bẹ̀rẹ̀ níbi wípé nígbà táwọn èèyàn bá ń gbọ́ ara wọn yóò mọ gba ẹ̀mí mímọ́ ayé wọn mọ gba ìtúsílẹ̀ ayé wọn mọ gba ìdáde ayé wọn mọ kú fún iná àtàgbàrá Ọlọ́run aláyé àwọn tí ń ṣàìsàn wọn mọ ní wòsàn àwọn tí ara ní àrọ́mọdé wọn àwọn tí wọn tọ́jú tí wọn ayé wọn ti dojú rú lọ́bẹ̀ ìsìlójútù nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn ti bẹ́ẹ̀ àwọn ẹ̀wọ̀n yìí tí wọ́n kọ́ ní àwọn ohun àfikárí wọn lójú korojú àti ibẹ̀ lọ ẹwà ní pé gbogbo ayé wọ́n bẹ̀rẹ̀ sí ẹ̀wọ̀n tó padà bí lónìí ẹ̀wọ̀n kọ́rọ̀ tẹ́ gbogbo àwọn yìí nígbà tí ègún àti májẹ̀mú náà ń bàjẹ́ lórí ayé wọn kí ni wọ́n ti bọ́ omi kan náà ni wọ́n kọ́ orin ni wọ́n kọ́ ẹ̀wọ̀n lórí gbogbo yẹn sí kí sí wọn ní gbogbo àgbáyé pé abẹ́rẹ́ bẹ́sẹ̀ kí nígbà tí ègún àti májẹ̀mú náà bàjẹ́ tó gbogbo yẹn lọ fẹ́ lé wọn èdè máa pẹ̀lẹ́ tọ́kọ̀lá bí ẹwà àtijọ́ tí wọ́n ti ń ṣeré nínú fíìmù lákọ̀ọ́dún wo ni wọ́n ti ń ṣeré nínú fíìmù àwọn èèyàn síbẹ̀ pé wọ́n rí wọn mọ̀ wọ́n sì ṣe gbùdùgbùdù méje yẹ àmẹ́fà nígbà tí wọ́n fi ṣe fíìmù yẹn àwọn fíìmù tí wọ́n ṣe àwọn fíìmù tó gbọ́dọ̀ tún máa ń lórí wọn ṣùgbọ́n ẹ wo ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ẹ̀wà áwò bó ṣe di wípé gbogbo ayé náà sọ àfẹ́jọ́gbàdà bí o ní gbogbo òdu mẹ́sìkì wọ́n ti ránṣẹ́ sí wọn pé àfẹ́jọ́gbàdà bẹ́ẹ̀ náà ni bọ̀bọ̀ bọ́ọ̀lù àlẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn mìíràn náà bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀ yíká bẹ́ẹ̀ ti pè yíká yé fẹ́lẹ́ ẹ̀tún wo àwọn kí náà bẹ́ẹ̀ ti pè aláṣeyọrí ẹ̀tún wo wòlíì àgbà àdéyíká aláṣeyọrí àdéyíká ẹ̀tún wo gbogbo àwọn yẹn tẹ́bá tó wo ìpínlẹ̀ àgbèké ọ̀la ẹ̀wọ̀ gbogbo àwọn wọ̀nyí kí ló fà nítorí wọ́n jẹ̀jà bọ́ láti ba ìgún àti májèmú ọ̀rọ̀ jẹ́
kìí ṣe ìdẹ́jẹ́ kọ́ni nìkan ìwọ tó fẹ́rẹ̀ kọ́ ọlọ́run bí olùkọ́ ní tẹ́ pé ọmọ ẹ̀kọ́ sórí dáadáa tọ́mọ mójútó ẹ̀kọ́ rẹ̀ tí ègún àti májèmú náà bá bàjẹ́ sọ́mọ pé nípa ilé ẹ̀kọ́ sórí ọmọ ẹ̀kọ́ sórí o ló ti àti bẹ̀bẹ̀ láti mọ jẹni tí ń kọ́ ni lẹ́kọ̀ọ́ tí ń wàásù fún ni tí ń gba ní nímọ̀ràn tó nípa ìdájọ́ àti gba ní nímọ̀ràn rẹ̀ ó lè sọ jẹjẹ pé sọ gbogbo àgbáyé ọmọ sọ wípé àní afẹ́gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu ẹni báyìí. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní ẹ̀pàdà yẹ pé tí ègún àti májèmú náà bá ti bàjẹ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan òun tó bá jẹ́ ẹ̀bùn àbí ẹ̀bùn ẹnì kọ̀ọ̀kan àbí ìyàwó ẹnì kọ̀ọ̀kan lọ́bẹ̀rẹ̀ sí ní buyọ. ìwọ́n tá pé àgbà ní ti ṣe ó rí pé ẹ̀bùn àgbà yóò ta lórí wípé ibi yóò kó òkú lè wà láyé àwọn ọmọ sọ wípé ìwọ náà kọ́kọ́ wá gbàgbà fáwọn tẹ́gbẹ́ ní sọ́jú kan ni wọ́n fẹ́ gbé wáyé tí wọ́n ti dé ògbó kan nìyẹn. ó lè ṣe báyìí pé tí ọba lẹ́gbàá àgbà ó ṣe rẹ̀ pé wọ́n ló sọ pé afẹ́sẹ̀sọ̀jà àgbà ìyàwó ńlá ọlọ́jọ́ méje wọ́n á sọ pé ìwọ ni wọ́n fẹ́ lò. àlọ́pọ̀ wọn pé bọ́ọ̀lù ọmọ kékeré láti rẹ̀ ṣe ọmọ kékeré wá láti wá sì sọ di ọlọ́jọ́ méje fún wa ṣé àwọn ọmọ ẹni wọ́n fẹ́ sí kiri ni. tó o ní wọ́n sì tàbí ṣùgbọ́n tó pé ògbó rẹ ti búyọ èkó àti májèmú rẹ ti bàjẹ́ lórí ayé rẹ ó ní pé kò sí ìfìlọ́jọ́ tàbí ní ó bùyọ̀ ọba ó ti sì sọjí yẹn àwọn olùfẹ́ kọ́ lọ́mọ́ nítorí pé ègún àti májèmú rẹ ti kiri ó ti bàjẹ́ so èmi àti ẹyin wọn kó wa lọ́dún ẹ̀kọ́ yìí láti jẹ́ bóyá wà ní pé kíni ègún àti májèmú ìran òun ni wọ́n sọ ògùn ènìyàn di arọ ègún àti májèmú ìran lọ sọ arákùnrin di arọ tó fi àní kótó wáyé ṣùgbọ́n ní ọtí ọba kótó bàjẹ́ ègún bàjẹ́ lórí ayé rẹ̀ májèmú ìran bàjẹ́ lórí ayé rẹ̀ ó kù ní ipò àrùn tí májèmú ìran àti ègún ìran bá bàjẹ́ lórí ayé rẹ̀ ó rí wípé òwò ayé rẹ̀ yóò kù ní ipò àrọ tọ́ba tí kò ní ipò àrọ nítorí sẹ́yìn nínú ayé ọkùnrin tó sáré wọnú tí ọjọ́ bẹ́ẹ̀ sì ní fòtó yọ lọ́rùn ìdá ni ó sì rí nínú ayé rẹ̀ àti èmi àtẹnjọ́ bẹ́ẹ̀ sì yọ ọ́ lógo àtẹnjọ́ bẹ́ẹ̀ sì fò sókè owó ayé ìkọ̀kọ̀ ayé òdòdó ti ń sáré yóò tó ti ń fò lókè kò ní lápòrò mọ́ so èmi àti ẹ̀yin ẹ jẹ́ kí ìwà kó sí àdúrà sí àdúrà ẹ jẹ́ kí ìwà kó sí kí ni o kó sí àdúrà àdúrà kì í sáré ẹ jẹ́ ká serious nítorí pé ẹnìkọ̀ọ̀kan yín ẹnìkọ̀ọ̀kan wa nígbà tó pé èyí ni ìyọra mi lẹ̀ ìlú ìyọra mi lẹ̀ bọ́ sọ fún yín èmi ò sí náà tí wọ́n sọ pé yóò dára fún náà yóò dára fún gbogbo wa ọ̀rọ̀ ọkùnrin pé yóò dára fún yín ebi kọ́ ìwé lèmi wà so ẹnìkọ̀ọ̀kan wa tá a bá jàjà bọ́ kó lọ́wọ́ ègún àti májèkó lọ tó gbọ́ ayé ẹnìkọ̀ọ̀kan wa bá bú yọ wọ́n sọ fún yín wípé kí ni àní sẹ́sẹ̀ máa ń polówó ara wa wípé ẹ wá o ìkàbá ìwọlé sí náà owó wa lẹ́gbẹ̀ẹ́ yóò mọ polówó wa káàkiri yẹn ní pé kí ni ẹ̀mí mímọ́ ọlọ́run yóò lọ́mọ kéde wa fún gbogbo ènìyàn nípa ẹ̀kọ́ tí a ní. àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa kò jẹ́ pé àwọn ẹnìkan yóò mọ bó bùkátà wa mọ́. èmi àwọn tó mọ bó bùkátà wọn kọ nítorí pé ọlọ́run ti fi jílẹ̀ múlẹ̀ pé òun ọ̀nà olùrànlọ́wọ́ láti bí mímọ́ wa àjàsílẹ̀ láti ṣe oníwà ètò tí wọ́n ti fi pé kí ni àwọn èèyàn pọ̀ tó yẹ kí wọ́n bá tèmi kankan bó ṣe wáyé ó ti ní yíyẹ ènìyàn tó yẹ kí wọ́n ràn lọ́wọ́ tó yẹ kí wọ́n ti lẹ́yìn láti mú kí òun rẹ̀ kọ́ fọ́ níbi gíga bákan náà ni wọ́n ìwọ náà bákan náà ẹni kò wájú báyìí ó ti ní yíyẹ ṣùgbọ́n èèyàn mélòó ni ó ràn lọ́wọ́ èèyàn mélòó ni ó ràn lọ́wọ́ èèyàn mélòó ni ó ràn lọ́wọ́ èèyàn mélòó ni ó lè nìkan jọ lọ́wọ́ kò sí pé ẹ̀yin lè ti ní àwọn èèyàn mélòó ti rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n èmi ò rẹ́ nìkan kan nínú àwọn bàtà tó yẹ wípé láti ẹjọ́ ẹwú iṣẹ́ tí wọ́n fẹ́ rà ti ṣe ìdí ìrira tó yẹ pé àwọn tó yẹ kí wọ́n tẹ́ kí wọ́n bá ti dìde tó wá ti lọ bí wọ́n ti kàmí láti ràn lọ́wọ́ ni gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ rà ló ti rà ẹwú gbogbo jẹ́ ìpínlẹ̀ náà láti wọ́n sí o ìrọ̀lẹ́ ọ̀pá balẹ̀ láti ní ti ní ṣojú tẹ́lẹ̀ sọ ní kàmá kó yọ sínú ṣojú rẹ̀ yá oúnjẹ bá fẹ́ kọ̀ báyà ẹ̀kọ́ tẹ́ bá sì kọ́ tọ́ báyìí ìjà sì sẹ́mọ́ lo aago kékeré àwọn instrument gangan láti kéde lálù a sì kọ́ta fẹ́ fọ a sì gbé jáde àkọlù pé tó wá kan ti di fídíò yẹn club ti a ṣe so lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá kó mẹ́tàn ohun tí ọkàn náà ní wípé ògùn ayọ́kẹ́ sí ní fọ́ níbi gíga tó bá bá ti fọ́ níbi gíga á lè wípé ìrànlọ́wọ́ láti gbogbo ìrùn wa ẹ jẹ́ ká wò lẹ́yìn ìgbà tó sọ pé kó dìde tí ó dìde tán pété rò lọ́wọ́ yẹn kò sí ẹjọ́ wa tí pété rọ̀ bá rọ̀ lọ́wọ́ sẹ́mi pé ipò arọ ẹ̀ ní òtúnṣe kiri ní òtún wa yẹn pé ìwọ náà onídìí ẹnìkan tí ó sọ báyìí pé dìde ẹ̀ àmọ̀ nínú òkú ní orúkọ Jésù Kristi oní ẹnìkan tó ní ẹnìkan tó fọwọ́ sọ pé dìde ẹ̀ àmọ̀ fún ní òkú bẹ́ẹ̀ ni ìwọ náà ní ẹnìkan tó sọ pé ọ̀yá dìde mọ̀ fún sínú òkú jẹ́kí tó láti fọ lọ́wọ́ sókè báyìí ọ̀tán ọlọ́bìnrin bákan náà ní ẹnìkan tó fẹ́ náà lọ́wọ́ sókè pé dìde
ọ̀yà mọ̀ fún kí mọ̀ fọ nínú òkú tó tọ́ bá ti fàmí lọ́wọ́ bá ti dé báyìí kò ti tán. Àwọn yẹn kò sì jìnnà sí wa. Àwọn tó wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ ní Amẹ́ríkà. Àwọn tó bá ní ṣì àwọn tó bá ní ṣì bẹ́ẹ̀ ní ṣì Dubai, New York àti ìdájọ́ ní àgbáyé ní gbogbo wọn wà France gbogbo ẹ̀ ṣùgbọ́n kò jìnnà sí wa. Tí ègún àti ìrànlẹ́ wọ́n jìnnà sí wa láti ràn wá lọ́wọ́ nítorí wípé nǹkan kan wà tí ń ṣe ìdíwọ́ tẹ́lẹ̀ tí ń ṣe ìdíwọ́ yẹn tó bá ti kú òun bẹ́ẹ̀ wọ́n ò sí kí ni wọ́n ò jìnnà sí wa mọ́. Wọ́n lè dé nísìnyí tí ó sì jíṣẹ́ Ọlọ́run bọ́lọ̀ sí ilé lọ́wọ́ láti dé olùrànlọ́wọ́ àti láti lè fún wa tí òkú sì wù yọ. So tọ́lọ̀ bá yẹ wa ó túmọ̀ sí wípé àdúrà táǹgbà yìí ó yẹ ká mú ilé òkú lọ. So ní báyìí àwọn àgbà ṣé bá sí ìbéèrè. Láti sí ìbéèrè yẹn ìyẹ́ ká wọ́n náà fà orúkọ Jésù lẹ̀ Ọlọ́run ló dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi rẹ̀ lórí ayé mi ètò tó fún náà láti lè wà níwájú rẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti lè jàjàbọ̀ àti láti lè gbà mí kó lọ́gbọ́ tó jẹ́ ègún àti májègún rẹ̀ àdúrà fún rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀fẹ́sì ayé rẹ̀ bàbá wọn dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ sọ wí kó ṣe fún oore ọ̀fẹ́ àti àánú tí mo ló gbà lọ́dọ̀ rẹ̀ láti lè wà níwájú rẹ̀ àyè láti lè kéde Ọlọ́run aláyè láti lè yàn Ọlọ́run àyè láti lè jàjàbọ̀ àdúgbò lọ́wọ́ ogun àti ègún àti májègún rẹ̀ àyè lè kí wọn náà tó lè gbà ní pátápátá àdúgbò lọ́wọ́ tó ṣe ìgbà àti ìran bàbá akọ́sọ kó ṣe ẹlẹ́dàá kọ́sọ kó ṣe ògo ní orúkọ rẹ̀ bàbá ògo ní orúkọ rẹ̀ wọn àtọ́bí ìjọba ọmọ ṣe o alágbára ọmọ ṣe mo lè fẹ́ ọmọ ṣe ìyòwò ọ̀la àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Mo kíyèsí pé gbàgbọ́ nítorí pé ìgbóhùn ẹnì kankan pàápàá ohun tèmi nìkan ni mo ń gbọ́. Orúkọ Jésù ẹ̀ka Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọwọ́ ọ̀tún agbára rẹ̀ èyí tó fi tọ́ mi sọ́nà láti lè bọ́ lọ́wọ́ ègún àti májègún rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọwọ́ ọ̀tún agbára rẹ̀ èyí tí wọ́n fi tì mí mú láti mú mi borí gbogbo tí jẹ́ ègún àti májègún rẹ̀ pátápátá àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ọwọ́ ọ̀tún agbára rẹ̀ èyí tí wọ́n fi tọ́ mi sọ́nà àyè láti lè bọ́ lọ́wọ́ bó ti ṣe ègún àti májègún rẹ̀ pátápátá. Mo dá gbogbo ìyọ̀dá padà sọ́dọ̀ rẹ̀ fún ọwọ́ agbára rẹ̀ èyí tí wọ́n fi tì mí mú àyè láti mú mi borí gbogbo tí jẹ́ ègún àti májègún rẹ̀ pátápátá. Ọlọ́run mo ṣe o ayérayé mo ṣe ológo jùlọ ṣe olórọ̀fẹ́ ìyìn ògo ọlá àtọ́pẹ́ ní forúkọ rẹ̀ ọpẹ́ ìyà àtọ́pẹ́ ní forúkọ rẹ̀ ní gbogbo ọ̀nà gbogbo orúkọ rẹ̀ ká àdìgbòye orúkọ lógo àdìgbòye orúkọ rẹ̀ ká gbòye orúkọ lógo fọwọ́ sọ́wọ́ agbára rẹ̀ èyí tí Ọlọ́run fi ń tọ́bi sọ́nà àyàtì ní gbọ́dọ̀gbò ti jẹ́ ìfún àti láti ìfún náà èyí fọwọ́ sọ́wọ́ agbára rẹ̀ èyí tí Ọlọ́run fi ń fàdí lọ́wọ́ sókè àyàtì ní gbọ́dọ̀gbò ti ṣe ìfún àti láti ìfún náà sálábà agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín orúkọ Jésù. Ẹ̀ka tuntun bẹ́ẹ̀ kan sí Olúwa ọmọ ṣe èyí tó ń rí pé pẹ̀lú ọwọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú rẹ àti títóbi agbára rẹ ogun ègún àti májègún rẹ lórí ayé mi ó ti di alágbára ègún àti májègún rẹ lórí ayé mi ó ti kí ni ó ti di alágbára ọmọ lórí mọ́tò orí kò ṣe gba ọ̀gá àti àdó àwọn pẹ̀lú ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayélujára bàbá mo dá gbogbo ògùn padà mọ́ sọ wípé ṣé o èmi yọ lógo nítorí pé gbogbo orí ọ̀fẹ́ àánú àti ojú rere gbogbo tí jẹ́ ègún àti májègún rẹ ó ti di alágbára lórí ayé mi ó ti di bàjẹ́ lórí ayé mi pàápàá ògo orúkọ rẹ bàbá ògo orúkọ rẹ ọmọ ògo orúkọ rẹ mi mímọ́ àtúntò bàbá ọmọ ṣe olóògùn jùlọ ọmọ ṣe olóògùn ọ̀fẹ́ ọmọ ṣe nítorí pé nípa orí ọ̀fẹ́ àtàwọn rẹ gbogbo tí jẹ́ ègún gbogbo tí jẹ́ ègún àti májègún rẹ ó ti di olóògùn lórí ayé mi ó ti bàjẹ́ lórí ayé mi ó ti dára lórí ayé mi gbogbo orúkọ rẹ bàbá gbogbo orúkọ rẹ ọmọ ọ̀sán olóògùn ṣe. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín orúkọ Jésù. Ẹ jẹ́ ká kó orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ó ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀ ló sì gùn ògo lọ́run. Ọba sọ pé àyè wà lẹ́sẹ̀ ká sọ pé kí orí ọ̀fẹ́ náà pín sí. Ètò túmọ̀ sí wípé ẹnì kọ̀ọ̀kan wa a ní láti
jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ láti ronú padà lẹ́sẹ̀ láti lójú ní ọlọ́run ọ̀nà tó sàṣẹ lójú ọlọ́run pé káyọ̀ pé lè fi dáríjì kọ́lọ̀ kọ́ dáríjì wa ọwọ́ àkókò Jésù lẹ́mẹ̀ta ọlọ́run àánú orí ọ̀fẹ́ àtàkù rẹ̀ ní gbogbo èrè fún fi bẹ ayé mi wò dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti mi sọ mi ti fi mọ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú orí ọ̀fẹ́ àti àbúrò rẹ̀ gbogbo èrè fún bẹ́ẹ̀ fi bẹ ayé mi wò bàbá dáríjì mi bẹ́ẹ̀ ní gbogbo orúkọ Jésù mi lọ olúwa àgbẹ̀ ayé mi wò olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti mi bẹ́ẹ̀ ní gbogbo orúkọ Jésù mi lọ ìwọ bá tó ní dáríjì lọ́dọ̀ àyíká nínú ọ̀bẹ rẹ̀ ó béèrè fún dáríjì láti òkú wa bàbá nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti mi bẹ́ẹ̀ ní gbogbo orúkọ Jésù mi ti mi bẹ́ẹ̀ ní gbogbo orúkọ Jésù mi lọ bẹ́ẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti mi bẹ́ẹ̀ ní gbogbo orúkọ Jésù mi ti mi bẹ́ẹ̀ ní gbogbo àti ẹ̀ṣẹ̀ mi lọ olúwa ní àbúrò rẹ̀ dáríjì mi ẹ̀ẹ́dẹ̀ Jésù Kristi àbúrò mi. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù. Mo káwọ́ méjèèjì sókè àdébí tí àdúrà wà yẹn láti gba agbára. Ẹgbọ́n mi agbára lọ sọ Pọ́ọ̀lù àti Jòhánù ti ẹni tó mú ọkùnrin lára àrùn dáadáa kò ní ipò àrùn rẹ̀. Agbára Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run ló ṣiṣẹ́ yẹn. Agbára Ọlọ́run àti ẹ̀mí mímọ́ Ọlọ́run lọ́wọ́ ọ̀nà ayé ọkùnrin arọ́rọ́ tó fi dìde kúrò ní ipò àrùn rẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni bí Pétérù ṣe sọ̀rọ̀ àṣẹ ṣú ayé rẹ̀ yẹn kọ̀bà tí rí múra dáadáa bó ṣe fà lọ́wọ́ sókè yẹn kọ̀bà tí múra ṣùgbọ́n tí agbára Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run bá bẹ nínú ayé rẹ̀ ó rí wípé kí ni gbogbo tó ti kò nínú ayé rẹ̀ yóò ti ní ni o yóò gba iyì yóò jìnnà kúrò ní ipò pátápátá ẹ̀ àpò àwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa tó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run tó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti gba gbogbo jíjẹ́ èègún àti májẹ̀mú ìrànjẹ́ lọ ayé mi ìtọ́sọ ayé mi ti arọ ìtọ́sọ òkú mi ti arọ àdúrà nígbà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àpá bẹ̀rẹ̀ fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀ àdókò tó ti di tó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ẹ̀ àpá fún ẹ̀mí àti agbára rẹ̀ àìláti gba gbogbo jíjẹ́ èègún àti májẹ̀mú ìrànjẹ́ lọ ayé mi ìtọ́sọ ayé mi arọ ìtọ́sọ òkú mi ti arọ olúwa tó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àìláti gba gbogbo jíjẹ́ èègún àti májẹ̀mú ìrànjẹ́ lọ ayé mi ẹ̀yìn tó sọ ayé mi àti sọ òkú mi arọ ẹ̀ àpá fún ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀ àpá fún agbára rẹ̀ olúwa fún ẹ̀mí mímọ́ rẹ̀ olúwa fún agbára rẹ̀ olúwa fún ẹ̀mí mímọ́ rẹ̀ olúwa fún agbára rẹ̀ olúwa fún ẹ̀mí mímọ́ rẹ̀ olúwa fún agbára rẹ̀. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀ ń wòran agbára ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Àwọn nígbà kejì káwọ́ méjèèjì sókè Olúwa tó ń fún ẹ̀mí mímọ́ rẹ̀ àní láti mú adáká ayé mi kó lè kọ́ fẹ́ ká ayé mi ò náà lẹ́mi ti rákòrò pẹ́tó òwò ayé mi ti rákòrò pẹ́tó Olúwa tó ń fún ẹ̀mí àtàgbára rẹ̀ ká ayé mi kó kúrò ní parọ́ kí òwò mi kó kúrò ní parọ́ ìrẹ́lẹ̀ mi kó kúrò ní parọ́ àdúrà rẹ̀ dà. Ayẹyẹ bàbá mo bèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀ á gbé òwò lójijì ẹ̀ á kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀ á kọ́ mi fún agbára rẹ̀ ẹ̀ á kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ẹ̀ á kọ́ mi fún agbára rẹ̀ ayé mi ti wà ní parọ́ pẹ́tò ògbó mi ti wà ní parọ́ pẹ́tò kí orúkọ Jésù Kristi ẹ̀ á kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó máa yẹ kúrò ní parọ́ pátápátá èyí tí ó mú ògbó mi kúrò ní parọ́ pátápátá èyí tí ó mú rẹ̀ kúrò ní parọ́ pátápátá Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo mi fún ẹ̀ á gbé wọn lójijì èyí ní ẹ̀mí àti agbára rẹ̀ gbogbo mi fún ẹ̀ á gbé wọn lójijì èyí ní ẹ̀mí àti agbára rẹ̀ gbogbo mi fún ẹ̀ á gbé wọn lójijì. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù. Ẹlẹ́kẹ̀rin la gbàgbọ́ nísìn ẹlẹ́kẹ̀jì àlọ́ nígbà ìkẹta káwọn méjèèjì sókè Olúwa tó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ tó mi fún ẹ̀mí ẹlẹ́kẹ̀ta lánàá báyìí o tó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí ló fi mọ ohun gbogbo jíjẹ́ èègún àti májẹ̀mú lọ́rùn pátápátá èyí tí ló fi mọ tẹ̀wọ́n pa ní àtẹ̀gbẹ́dẹ́ àgbà ìdúró ní sàgbà ìdúró ṣé kó lè à ń sọ pé àgbà yìí láti borí ogun wọn lọ́ra kó Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti tẹ̀ gbogbo jíjẹ́ èègún àti májẹ̀mú lọ́rùn pátápátá láti tẹ̀wọ́n pa èègún àti májẹ̀mú agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti tẹ̀wọ́n lórí àdúrà rẹ̀ àdúrà rẹ̀
bàbá mo bèrè fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ láti tẹ gbogbo tí jẹ́ èèwọ̀ àti bàjẹ́ gbọ́dọ̀ pa àìní àtẹ̀lẹ́sọ̀ mi àìní ìdájọ́ bàbá ilé mímọ́ àti agbára ni mo bèrè fún ẹ̀yà tó kọ̀ ní oṣù yẹn àìní àti tẹ gbogbo tí jẹ́ èèwọ̀ àti bàjẹ́ gbọ́dọ̀ pa pátápátá yìí àtẹ̀lẹ́sọ̀ mi olùwàkùn fún ẹ̀mí mímọ́ rẹ̀ olùwàkùn fún agbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára ilé mímọ́ àti agbára rẹ̀ dà olùwàkùn fún ẹ̀mí àti agbára rẹ̀ àìní àti tẹ gbogbo tí jẹ́ èèwọ̀ àti bàjẹ́ gbọ́dọ̀ pa olùwàkùn fún ẹ̀mí àti agbára rẹ̀ ilé ìbàdàn tó wọ̀ ní díje ilé ìbàdàn tó wọ̀ ní díje ilé ìbàdàn tó wọ̀ ní díje. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 orúkọ Jésù. Àlọ́ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti máa lékè ní gbogbo ọ̀nà láti máa fọ̀ nínú òwò láti dára agbára nínú rẹ̀ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo bèrè fún lẹ́mìí nígbà tí agbára rẹ̀ ọ̀yà gbé òkò mi lójijì láti mọ lékè ìsàlẹ̀ gbogbo gbà láti mọ lékè ní gbogbo ọ̀dọ̀ mi àìláti mọ lékè ní gbogbo àìláti mọ tayọ àti láti mọ ológo ní gbogbo yàrá olùwàkùnrin fún lẹ́mìí àti agbára rẹ̀ ayérayé bàbá ìnẹ́mì mímọ́ àti agbára rẹ̀ dà olùwàkùnrin òkò mi lójijì olùwàkùnrin fún lẹ́mìí mímọ́ olùwàkùnrin fún agbára olùwàkùnrin fún lẹ́mìí mímọ́ olùwàkùnrin fún agbára àìláti mọ borí òkú àìláti mọ lékè àìláti mọ tayọ àìláti mọ sàṣọlẹ̀ àyọ olùwàkùnrin fún lẹ́mìí àti agbára àìláti dára agbára nínú rẹ̀ èyí tẹ̀ ní ojú bóyá máa fún lẹ́mìí mímọ́ olùwàkùnrin fún agbára rẹ̀ bóyá fún lẹ́mìí mímọ́. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Àlọ́ nígbà karùn-ún Olúwa agbára tẹ̀yìn tẹ̀lé olóòdójúkọ láti dá lóró láti fìyà jẹ olùwàkùnrin fún lẹ́mìí àti agbára rẹ̀ láti dá lágbára nínú rẹ̀ èyí tẹ̀yìn tẹ̀lé olóòdójúkọ láti fìyà jẹ àti láti dá lóró olùwàkùnrin fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ àdúrà nígbà ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé bàbá ẹ̀ akọni fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tẹ̀yìn tẹ̀lé olóòdójúkọ àti láti dá lóró àti láti dá lóró àti láti fìyà jẹ èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ àti orúkọ Jésù ẹ̀ akọni fún lẹ́mìí mímọ́ rẹ̀ o ẹ̀ akọni fún agbára rẹ̀ ẹ̀ akọni fún lẹ́mìí mímọ́ ẹ̀ akọni fún agbára rẹ̀ àyè láti dájọ́ kí láti lágbára nínú rẹ̀ èyí tẹ̀lé tẹ̀lé olóòdójúkọ èyí tẹ̀lé tẹ̀lé olóòdójúkọ ilé mímọ́ àti agbára kò dúró fún bàbá tó wọ̀ ló ti ṣe ẹ̀ akọni fún lẹ́mìí mímọ́ olùwàkùn fún agbára olùwàkùn fún lẹ́mìí mímọ́ olùwàkùn fún agbára olùwàkùn fún lẹ́mìí mímọ́ olùwàkùn fún agbára nínú ìjọ. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ̀yẹ́ ká orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀yẹ́ ká káwọn méjì sókè olùwàkùn fún lẹ́mìí mímọ́ àti agbára èyí tí mo fi gba gbogbo ìgbà ayé mi padà gbogbo tá a ti jí lọ́dún ayé mi gbogbo tá a ti kó lọ́dún ayé mi ilé mi àti agbára láti gbà padà olùwàkùn tó ti àdúrà nígbà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá yakọni fún ẹ̀ náà àtàgbára rẹ̀ láti gba gbogbo ìfúnra ayé mi padà owó gbogbo tá a ti kó lọ́dún ayé mi owó gbogbo tá a ti jí lọ́dún ayé mi agbára àti ẹ̀mí mọ́ rẹ̀ láti gbà padà ọ̀yà tó wọ̀ ló ti ṣe ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára láti gba gbogbo ẹ̀tọ́ mi padà láti gba gbogbo rẹ̀ mi padà àyè láti gba gbogbo ìfúnra ayé mi padà láti gbogbo ìfúnra kọ́ máa tẹ̀ lọ́wọ́ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára olùwàkùn fún ẹ̀mí àtàgbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọlọ́wọ́ ayé ilé mi mímọ́ àtàgbára rẹ̀ àgbẹ̀ òwò tó ti jẹ àgbẹ̀ àtàgbára àgbẹ̀ òwò tó ti jẹ orúkọ Jésù. Àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Àlọ́ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí ń tẹ́rí gbogbo àwọn alágbára bá èèmọ̀ bóyá tí wọ́n sọ yé yín Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí ń tẹ́rí gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbára bá yẹn pé tọ́ba gbàgbára àwọn tí wọ́n gbé wọn jẹ́ alágbára yẹn tí wọ́n dá yẹn tó yẹn tí wọ́n bá rí ọ wọ́n mọ̀ tẹ́lẹ̀ bá fún ọ àwọn tí wọ́n gbéra wọn ní ọ̀tá agbógunti ni tí wọ́n sọ pé àdìsẹ́ àdìjọ́ olóògùn rẹ̀ lọ ibikíbi tó bá wà wọ́n mọ̀ lọ jìnnìjìnnì tí wọ́n mọ̀ tó ara tí wọ́n mọ̀ sọ àrẹ yẹn pé o ti ní agbára tó gbórí agbára tí ń tẹ̀lé àwọn alágbára fà lẹ́kọ̀ọ́ fún olè rí ọgbọ́n wọ́n sì kiri fọwọ́ jù bá rẹ̀ àyàfi tó bá fẹ́ kú dànù ìgbéyà tó
tọ́ba ti gbàgbára ti tẹ́lẹ̀ àwọn alágbára bá ó lè ní pé gbogbo àwọn tí wọ́n pèrè alágbára yẹn ibi kí ibi ó kó ogun wa tí àyíká bá pèrè rẹ̀ níbi kan iná yóò sì kiri yóò dà ẹnìkan bẹ ọmọ sọ àwọn kan mọ́lẹ̀ bí ẹ mọ̀ bóyá ẹ ti mọ̀ bóyá ẹ ti mọ̀ gbọ́ èyí àwọn wò nínú fíìmù yẹn ẹ lè pe ẹran ni wọ́n so mọ́lẹ̀ kí sẹ́nà ènìyàn ni wọ́n so mọ́lẹ̀ so àmọ́ yé nìyẹn ṣùgbọ́n tí agbára ọlọ́run bá bẹ nínú rẹ agbára ti tẹ́lẹ̀ ọ̀dàgbàrà bá àwọn sọ wípé àwọn so mọ́lẹ̀ ìwé sì mọ̀ fún wọ́n mọ̀ fún nínú nítorí pé kí ni agbára ọlọ́run ó ti sọ di òṣèlú ìtẹ́kẹ́ lórí dágbó débi kí wọ́n rí sùn mọ́lẹ̀ so àwọn kan bẹ èrè àwọn ẹgbẹ́ lẹ́mọ́tà pè ní èrè kí lápè ní àwọn sítáṣù ẹ̀dá àwọn sítáṣù ìní wọ́n máa ń lò ó wà tó pẹ̀lú ní ìsì so tí wọ́n ti kó pẹ̀lú sí ní kí wọ́n ti ní kéèrè lọ kí wọ́n ti fi rí ẹsẹ̀ ní ọmọ sílẹ̀ sí ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti ní agbára ọlọ́run àti ilé ìlú mímọ́ ọlọ́run nínú ayé rẹ̀ ìdí ń tẹ̀lé àwọn alágbára bá òṣòwò tí ó sì tí ó sì rí amen so wọ́n sọ lè fún wa tó pé wọ́n fẹ́ kí àgbà yẹn kó yẹ wọ́n fẹ́ kẹ́ fi dára gbà ìdí tí mo súnmọ́ fi sọ́ọ̀sì kí àwọn àgbà yẹn fún yẹn wípé kiri tẹ́gbẹ́ sí wáyé owó tí ń bẹ nínú yín tọ́nà kèsì ní owó ńlá ni ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ kó kú yọ àwọn èèyàn fẹ́ kiri kó kú yọ so nígbà tí wọ́n fẹ́ kó kú yọ ní ìsìn sáré náà gbà kí wọ́n kú yọ wọ́n kú yọ ìdí tẹ́ fẹ́ tẹ́ kọ́ lọ́gbà tó wà yẹn káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́lẹ́ta ọlọ́run mo ṣetán láti lo òkú mi gbogbo àgbáyé wọ́n gbọ́dọ̀ lo òkú mi gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe ń lo òkú olúwa òkú mi gbọ́dọ̀ jẹ́ ojú gbogbo ayé ọmọ ẹgbẹ́ ìlú 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 kò mi fún nẹ́ẹ̀mí nígbà tí agbára rẹ tí ń tẹ gbogbo àwọn alágbára bá àdúrà rẹ. Yorùbá jẹ́ Yorùbá jẹ́ Yorùbá jẹ́ sọ́kùsì ayé rẹ bàbá mo ṣetán láti lo òkú mi èyí tí wọ́n lọ́wọ́ dá mọ́ mi àìní àkókò tó gbogbo láti kú yọ gẹ́gẹ́ bí òkú ṣe kú yọ tẹ́lifẹ̀ lórí ìdáwọ́ kù ọ̀yà agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ èyí tí èmi ò lè lóko mi lò tí yóò tẹ gbogbo àwọn alágbára bá lóra lóko mi ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára rẹ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára rẹ èyí tí tẹ gbogbo àwọn tí ó kún alágbára bá olùwà kún fún ẹ̀mí mímọ́ olùwà kún fún agbára olùwà kún fún ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní gbogbo ìgbà gbogbo lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní gbogbo ìgbà gbogbo lójijì èyí tí tẹ gbogbo àwọn tí ó kún alágbára bá àìláti gbogbo gbogbo náà ìjọba mo ṣe láti lo owó mi o owó mi gbọ́dọ̀ kú yọ ètí gbogbo ojú gbọ́dọ̀ rí ètí gbogbo àìsí gbọ́dọ̀ rí pẹ̀lú gẹ́gẹ́ bí òye sí gbogbo ẹgbẹ́ ojú tẹ gbogbo ògbó òru tẹ́lifíò ìdáwó ògbó gbọ́dọ̀ tàn fún gbogbo ayé tẹ́lifíò ìdáwó ya kún fún ẹgbẹ́ àtàgbára rẹ èyí tẹ́lẹ̀ àwọn alágbára máa ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Tẹ́ bá fẹ́ wọlé àdúrà là ń gbà ẹgbẹ́ wá fẹ́ tọ́ka fọ wọlé. Orúkọ Jésù lẹ́mẹ̀ta àánú nígbà keje àánú nígbà keje káwọ́ méjèèjì sókè ẹ̀yà àdúrà pọ̀ ẹ̀yà ọ̀gá láti ọ̀dà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí máa ti agbára rẹ̀. Kún mi fún ẹ̀mí máa ti agbára rẹ̀ èyí tí èmi fún ọ kóòrè àjò níbi gbogbo tó òkú rẹ bá ti kúyọ tó òkú rẹ bá ti tàn kò sí ibi tó ti ní kóòrè àjò ẹni tí bá ń kóòrè àjò ẹni tí bá ń kóòrè àjò kí lẹ́wọ̀n tí wọ́n ṣẹlẹ̀ sọ́tọ̀ kí ni àwọn kí wọ́n ṣẹlẹ̀ sọ́tọ̀ wọ́n ṣubú ẹni bá ti kóòrè àjò ẹni tí bá kóòrè àjò gbogbo nǹkan tí jẹ́ nǹkan rere nínú ọ̀rọ̀ láti ṣe afẹ́ra ìrọ̀rùn ní ọ̀bàdé fún afẹ́kọ́lé ìrọ̀rùn ní ọ̀bàdé fún afẹ́ra mọ́tò ìrọ̀rùn ní ọ̀bàdé fún kò sí nǹkan tó fẹ́ sí láyé tọ́ba tó fẹ́ tó àbúrò lọ tí a ní ẹ̀yìn tẹ̀ fẹ́ ní sùkú jẹjẹ ọmọdéwé ẹni pé àti kàwé yí ìrọ̀rùn ní ọ̀bàdé títí jẹ́ fi jáde léwé yí kò ní sí ìnira kankan ìtọ́wá tó wá jẹ́ bàbá rẹ̀ ní o yẹni láti ilé ìwé yí àti ilé ìwé lẹ́tì mọ́ lẹ́tì àkáǹtì yí yóò ti mọ̀ bùkà ìjọba owó ti kúrò rẹ̀ tí ó dá àkáǹtì láti tọ́ bá ti kúrò ní àkáǹtì yí bùkà lẹ́nu ìjẹba bẹ́ẹ̀ náà ni
ẹni tí ìparí léwe iṣẹ́ ti kí ni ó ti tó dé iṣẹ́ gidi tí ó mọ̀ sanwó gidi fún yín ó lè fi máa báyìí kan kí ṣe pé ẹ lọ ṣiṣẹ́ lọ́dún ilé iṣẹ́ kan àbí fẹ́yìn ẹ pé ẹ̀yin ẹ̀ka fún ara lẹ́gbàá ilé iṣẹ́ yẹn ẹ ti ń kórè ayọ̀ lọ ẹ ti ń kórè ayọ̀ ní gbogbo lábẹ́ bó ti kórè irú àwọn ènìyàn ẹ kíyèsí wọn gbogbo nǹkan tí wọ́n bá dáwọ́ lé báyìí ẹ mọ̀ yóò ṣe rere tó pé àṣẹ Ọlọ́run ni ìyẹn nǹkan tó kọ́ ẹ ti ń kórè ayọ̀ gbogbo ènìyàn ni wọ́n máa ń bá láti ràn lọ́wọ́ láti ṣe lórí gbogbo ènìyàn ni wọ́n máa ń bá láti ṣe lórí gbogbo ènìyàn ni wọ́n wá láti ràn lọ́wọ́ so kẹ́ni bá gbogbo láti láti ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì mi yóò káwọ́ méjèèjì sùn olùwà kọ́mi fún ẹ̀mí màtàgbàdà ṣẹ́gi o kọ́mi fún ẹ̀mí màtàgbàdà o ṣe tó lọ fún ọ kóòrè àyọ̀ láfẹ́ bó ti wò ní gbogbo ọ̀nà àdúrà kàkà. Ayé bàbá wọ́n fẹ́ mọ kóòrè ayọ̀ o ti ṣe náà lágbà tó ṣe ti gbogbo rẹ̀ akọ́mi fún ẹ̀mí nígbà tí agbára rẹ̀ èyí lẹ́nu nígbà tí agbára rẹ̀ láti mọ kóòrè ayọ̀ àyè gbogbo ọjọ́ ayé rẹ̀ àyè gbogbo náà gbogbo àyè lágbà tó ṣe bó ti gbogbo rẹ̀ ẹ̀ akọ́mi fún ẹ̀mí nínú orí akọ́mi fún agbára ẹ̀ akọ́mi fún ẹ̀mí nínú orí akọ́mi fún agbára orí akọ́mi fún ẹ̀mí nínú ẹ̀ akọ́mi fún agbára èyí lẹ́nu nígbà tí agbára rẹ̀ láti mọ kóòrè ayọ̀ orí akọ́mi ẹ̀ akọ́mi fún ẹ̀mí nígbà tí agbára rẹ̀ àyèmọ̀sọ láti mọ kóòrè ayọ̀ ẹ̀ akọ́mi fún ẹ̀mí nígbà tí agbára rẹ̀ àyè láti mọ kóòrè ayọ̀ ní gbogbo láti gbogbo ọ̀nà lórúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Àwọn yàtọ̀ àpàdà báyìí. Ọ̀yà ọ̀run ṣe rere mi. Gbogbo tí ṣe ọ̀run ṣe rere mi. Ìwọ́n tó bá ní ìran rere ni o. Ìwọ́n tó mọ̀ kọ́ fẹ́ ṣe láyé ni o. Nígbà gbàgbà yẹn. Wọ́n jẹ́ kọ́ àwòrán láyé ni wọ́n wulẹ̀ gbàgbà yẹn. Amen. Gbogbo tí ṣe ọ̀run ṣe rere mi. Wọ́n bá ní àṣẹ ni. Ọ̀yà ṣí fún mi. Gbogbo tí ṣe ọ̀run ṣe rere mi. Wọ́n bá ní àṣẹ ni. Ọ̀yà ṣí fún mi. Àdúrà dà. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín orúkọ Jésù. Ọlọ́run ṣe rere ọkùnrin arọ yìí ó ṣí ẹwẹ́ àtúntò títí wọ́n ti gbé sẹ́nu tẹ́pìlì ìdára àti ìtọrọ owó. Kò sí ẹnìkankan tó fi dàgbà sọ èyí wípé ẹ jẹ́ ká gbàdúrà fún ọba mi. Kò sí ẹnìkan tó bí ta ìgbé pò ní yóò sì rí ṣùgbọ́n jọ́tọ̀ ọ̀run ti rí rẹ̀ sí. Ó pàdé àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n sọ fún pé bóyá títí kò ní pa á. Àṣì ọjọ́ tí fẹ́ lọ́wọ́ ti fẹ́ títí kò ní pa á ṣùgbọ́n tí ò sọ́nà àbáyọ. Ìjọ́tọ̀ ọ̀run rẹ̀ ṣe é ṣe. Bó ṣe ní pé egungun àti kókósẹ̀ òun mú ogun báyìí ọ̀sán ni wọn lójú ọ̀tí àti ọmọ ọjọ́ ló kú lóòrùn ijó gidi lẹ́yìn sílù. Àwọn ẹni kí ní ṣe ọbẹ̀ sí yìnyín Ọlọ́run gbogbo ìyá bẹ̀rẹ̀ sí ìgbìyà wọn nílẹ̀ wípé tí kìí sí àwọn tó mẹ́lẹ̀ lọ́nà dáradára ní ó tí ọ̀run ṣeré rẹ̀ bá ṣí tí ọ̀run ti rẹ̀ bá ṣí gbogbo ìyọ̀wó tí kìí sí ọmọ lágbẹ́dá kan yìí ó yẹ ni tí ìṣe ní ilẹ̀ sọ̀rọ̀ kì í fẹ́ sọ ìjọba sí ilẹ̀ tí ò lè sọ̀rọ̀ ó yọ kan yìí ni òun ló bá ti yé pé òní lọ́sí gbòòrò rẹ̀ nínú rẹ̀ òun náà gbòòrò rẹ̀ nínú tẹ́lẹ̀ wọ́n gbòòrò rẹ̀ nínú gbà kí ló dé tí ìṣe Israẹli kọ́ yìí ni lónìí ìlú France lónìí Canada lónìí Amẹ́ríkà àkílódé tí ìṣe ọmọ pápá kọ́ yìí ni ló ti bí pé kí ni gbogbo ènìyàn yàtọ̀ kí ló dé ọmọ àwọn àpòjọ òun kọ́ ni ọjọ́ ni ẹni tẹ́ kọ́ kọ́ ni ọ̀rẹ́ ní ọkọ̀ yìí yàtọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́sẹ̀ kọ́ yìí ni ẹ̀dọ́ bẹ̀rẹ̀ kọ́ yẹn sọ kọ́mọ bá lẹ́yà táyì kọ́ àti múlẹ̀ yẹn báyìí yóò kọ́ yẹn nígbà ọ̀nà àwọn ló ti bí pé kí ni òní Canada òní Dubai òní ṣì àwọn kìí ṣe mílì. mẹ́rin mọ́tò ká tẹ́lẹ̀ ṣe ẹni bẹ́ẹ̀ ti fi Dàbídì kọ́ yìí ilé-iṣẹ́ Dàbídì ló ní ilé-iṣẹ́ tó tóbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí àjà ọ́fíìsì alájà mẹ́wàá òun ní sọ fún gbogbo àwọn ẹsẹ̀ nínú rẹ̀
òun kọ́ ọmọ kékeré nígbà tó ọ̀run ṣeré yẹn bá ṣí àwọn yóò mọ̀ sí pé òun ni òun kọ́ tí ọ̀run ṣeré tẹ̀lé náà bá ṣí àwọn yóò mọ̀ sí pé èmi kọ́ ẹgbẹ́ tí náà mi sọ̀rọ̀ pé èmi kọ́ tó gbé kí ni àwọn yóò sọ pé èmi náà lọ pé àwọn olè rọ̀ mí lọ́wọ́ ṣùgbọ́n tó ọ̀run ṣeré bá ṣí ẹ wo gbogbo àwọn iṣẹ́ tí mo nídìí láti mọ̀ fi pùsù ní bí mo ṣe pùsù yìí lọ ìrọ̀rùn ní ọ̀bà yìí ẹ kọ́ sí àwọn iṣẹ́ yẹn wọn àwọn mílíọ̀nù bíi 2 mílíọ̀nù 4 mílíọ̀nù 7 mílíọ̀nù àti àwọn ìrọ̀rùn ní ọ̀bà yìí àti máa produce ní àti máa lọ sí ní ìrọ̀rùn ní ọ̀pọ̀ bá dé yọ àwọn ìyàwó yẹn lẹ́nu wípé ìgbóló bóòlù sí gbígbà ọgbọ òun kọ ọlọ́jà nìyẹn ọ̀pẹ́ àti ẹ wá jẹ dada ẹni tí olówó jẹ ẹni láti sí wọn àlọ́ ọ̀nà lọ́wọ́ wọ́n bẹ̀ sí parọ́ káàkiri tí ọ̀run ṣe lè láti ṣí ìṣe wọn rí wo orúkọ Jésù lẹ́mẹ̀ta àdáàbòbò tí wọ́n tọ́ bá yé tí wọ́n sọ wọ́n tọ́ bá yé ní orúkọ Jésù lẹ́mẹ̀ta bóyá gbogbo ojú sí ọ̀run ṣe rere mi àkókò mi nìyí bóyá ìṣe fún mi àdúrà mi náà. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọ̀yá ọ̀run ìrànlẹ́rẹ́ mi ṣí. Ọ̀run kí ló wọ́n pè é? Ọ̀run ìrànlẹ́rẹ́ mi ṣí. Ìran gbogbo ẹlẹ́ tí wọ́n ti yẹ̀ lọ́dọ̀ pé a ti sọ fún wa. Ṣé mo rò pé ká dúró ní ìran nítọ́ fi jẹ́ láyé? Ara ìran kan ní onítẹ̀sọ́ fẹ́ fẹ́ pẹ́ sí ìran kan lé lébi náà. So tí ọ̀run ìrànlẹ́rẹ́ yẹn bá sí ẹgbẹ́ ẹ̀kọ́ yẹn bí ẹlẹ́ bí àwàdà yóò sì káàkiri gbogbo àgbáyé gbogbo yóò sì mọ̀ wípé sáwọn kékeré ni wọ́n kọ́ ní báyìí àwọn yóò sì mọ̀ dájú rẹ̀ àti pàṣẹ orin yẹn ẹni pépé olùjọ́ ní àwọn pòlódì orin tuntun mìíràn ìyàtọ̀ sí yẹn títí ní kẹ́kẹ́ ìgbésẹ̀ jẹ́ láyé lọ́wọ́ ilé ìwòyí náà bá kan náà. Tí káwọn bá bá yẹ ìran ní kọ́ bá níyẹn ìran gbogbo nìkan ní kọ́ mọ́ ní ọwọ́ tó bá nílò ní pé ọbẹ̀ gé orí ènìyàn mọ̀ pé ìran yóò lè wá sí ìmúṣẹ. Orúkọ Jésù lẹ́mẹ̀ta ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí ìrànlẹ́rẹ́ mi àkókò tó láti mọ fara àkókò tó láti mú kí gbogbo ojú ọbẹ̀rẹ̀ sí rí ọ ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí àdúrà yà. ọ̀run ìrànlẹ́rẹ́ mi yóò yà ṣí àkókò tó ìrànlẹ́rẹ́ láti wá sí ìṣẹ̀ ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí yóò ṣe ọ̀run ìrànlẹ́rẹ́ mi gbogbo dà ọ̀yà ṣí o yóò ṣe àṣì àkókò mi lò àwọn ìrànlẹ́rẹ́ ṣí àyàfọ́ mi tí ìṣẹ̀ láti wá sí ìṣẹ̀ mi ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí yóò ṣe ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí ọ̀run ìrànlẹ́rẹ́ mi ọ̀yà ṣí àkókò mi ṣẹlẹ̀ àkókò mi ṣẹlẹ̀ láti ọ̀yà ṣí lórúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọ̀yá bàbá yìí, ọ̀run ìrànlẹ́rẹ́ mi, ọ̀yá bẹ̀rẹ̀ sí ní fara iṣẹ́ rere mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ìrànlẹ́rẹ́ mi, ọ̀yá bẹ̀rẹ̀ sí fara láti sísìn lọ. Iṣẹ́ rere mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Àdúrà rẹ̀ dà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ìrànlẹ́rẹ́ mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ní orúkọ Jésù bẹ̀rẹ̀ láti sísìn lọ. Àṣeyọrí ayọ̀ mi, iṣẹ́ rere mi gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ní orúkọ Jésù bẹ̀rẹ̀ láti sísìn lọ. Àní ọ̀rọ̀ ìrànlẹ́rẹ́ mi gbogbo ní orúkọ Jésù pèsè ọ̀yá bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ọ̀yá bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ní orúkọ Jésù bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ìrànlẹ́rẹ́ mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Iṣẹ́ gbogbo bẹ̀rẹ̀ láti sísìn lọ. Pẹ̀lú agbára àti àṣẹ ọ̀rọ̀ lọ́wọ́ àlàyé. Nínú ọmọ ní àṣọ ìrànlẹ́rẹ́ mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Àìní ọ̀rọ̀ ìṣeré mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ìrànlẹ́rẹ́ mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Ìṣeré mi bẹ̀rẹ̀ láti sísìn lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà yìí fún àwọn olóore wa. Olóore ọkùnrin arọ yìí ni Pétérù
ojú àná. So ta ló lóore tiẹ̀, ta ló lóore mi, ta ló lóore tiẹ̀, ta ló lóore tiẹ̀, ìwọ ló wà. Tí a máa bẹ ọkùnrin nǹkan ọmọ pé Pétérò owó ojú àná olóore òun ni wọ́n ṣe. Ṣùgbọ́n ọkọ̀ sí kíni ọkọ̀ owó wò lásán ló tù. Èmi wá ti àwọn Pétérò àti ojú àná wọ́n sì tọ̀ ọ́ lọ kí sí bọ́ọ̀rọ̀ sí sí wọn. Ṣùgbọ́n tó kí wọ́n jẹ́ olóore rẹ̀ wọ́n tọ̀ lọ wọ́n tọ̀ lọ wọ́n sì ràn lọ́wọ́. Olóore tiẹ̀ náà ó ní àti wọn wá káàkiri. Sórí tí ọba tọ́lọ̀ tí ọba ti gbàdúrà fún tí iye rẹ̀ tí ayé bá ti gba agbára Ọlọ́run aláyé iye rẹ̀ ó sì yọ ọ̀ràn tirẹ̀ yọ kọjá níbi tí ọwà ló ṣe sọ. Ó sì kọ́ pé yóò pàdé lójú ọ̀nà mi yóò sì rọ̀ lọ́wọ́. Ó sì jẹ́ pé yóò wà pọ̀ níbi tí ọwà níbi adé ní ìwé ní adé nínú oru ni. Tí a mọ̀ pé ọkùnrin arọ nínú tẹ́pì ìdáradá ni ó ti gbé pàdé rẹ̀. Ṣé Pétérò sọ pé òun wá lọ ni? Yàtọ̀ sọ pé òun wá lọ àwọn ọlọ́gbà gbà tí wọ́n ní. Wọ́n sì pàdé rẹ̀ wọ́n sì ṣe. Sóòlì ni Pétérò àti Jọ́ọ̀lù lọ sí tinú tẹ́pì láti lọ gbàgbà. Ọjọ́ tí Pétérò ti lọ ṣùgbọ́n kí ló ti mọ̀ fi ìràn lọ́wọ́ ṣùgbọ́n ìjọ tí àdúrà ọkùnrin yẹn gbà tí ọ̀run ṣe rẹ̀ ṣe ìjọ yẹn náà olórí rẹ̀ sí kíni o wọ́n rí ní ọ̀rẹ́ ṣe wọ́n fara wọ́n sì ràn lọ́wọ́. Kò sí nìkan tó wà láyé tí ò nídìí ìrànlọ́wọ́ tí ò nídìí olórí ẹ̀yìn tí ọba rí olórí kò lè tètè ẹ̀yìn tí ọba rí ìrànlọ́wọ́ kò lè tètè. So gbàgbà fáwọn olórí rẹ̀ orúkọ Jésù rẹ̀ dá gbogbo ẹ̀yin olórí mi gbogbo ẹ̀yin aláàbò gbogbo ẹ̀yin ìrànlọ́wọ́ mi láti mú ìran rere mi wá sí ìmúṣẹ láti mú ìṣe rere mi kọ́ bẹ́ẹ̀ láti sísìn lọ ibi gbogbo tẹ wà ọ̀run súre fún yín ìdààmú lópin ayé yín wàhálà lópin ayé yín ogun tí ayé yín tó bóyá ẹ̀sìn lọ́tí fi ṣe rere báyìí láti kọ́ sí lórí àdúrà. Gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin aláàbò mi gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ gbogbo ẹ̀yin aláàbò gbogbo ẹ̀yin aláàbò láti ṣe láti fi ṣe rere mi láti ṣe lọ ó yà ní gbogbo tẹ wà ọ̀run ṣe rere ṣí o ọ̀run gbogbo yìí ṣí ogun títà yẹ kí tó fẹ́ ìdààmú ló gbà yẹ yẹ ìfòrò ló gbà yẹ yẹ àdáyé yóò tún mọ ìfòrò náà ìgbà tó ti dẹ̀ ọ̀run ayé yìí ọbẹ̀ sì dàtò fún báyìí yóò rúkọ Jésù Àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Ẹgbẹ́ ọ̀tọ̀ Olúwa sọ, ó ní Olúwa wà pẹ̀lú mi pẹ̀lú àwọn tí ń ràn mí lọ́wọ́. So àwọn orúkọ Jésù lè mẹ́ta gbogbo ẹ̀yin olóore mi nítorí láti fi fi ẹ̀mọ́ ìgbé Olúwa wà pẹ̀lú mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ̀ ràn mí lọ́wọ́. Ó yá níbi gbogbo tẹ́ wà ẹgbà ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo tí ń ṣe ìdíwọ́ àti ìdènà fún yín ó kú lọ́jọ́ náà yín ẹgbẹ́ sí kàn mí lára láti mọ ràn mí lọ́wọ́ láti mọ ṣe mí lórí láti mọ ṣe mí lórí láti mọ mi tayọ àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo ẹ̀yin olórí àkàlà àánú mi àti kọ́ wípé Olúwa wà pẹ̀lú mi àti pẹ̀lú àwọn tí ń ràn mí lọ́wọ́ ọ̀yá níbi gbogbo tẹ́ wà ọ̀yá ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ̀rẹ̀sì fa àkùnà ilé ẹgbẹ̀ sí ìrànlọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo tí ń ṣe ìdíwọ́ gbogbo tí ń ṣe ìdènà gbogbo tí ń fa ayé yín ọ̀yá ìdí Ọlọ́run gbé wáyé kó lójó yẹn àyè ó kó lójó náà nígbà ọ̀yá ẹgbẹ̀ sí kàmìlára àyè láti mọ̀ ṣe lórí ẹgbẹ̀ sí sálámà pàdé mi láti mọ̀ lọ́wọ́ ẹgbẹ̀ sí kàmìlára àyè láti mọ̀ mú lọ sí ìyàwó àyè ẹgbẹ̀ sí kàmìlára láti mọ̀ mú lọ sí ìyàwó àyè ẹgbẹ̀ sí kàmìlára àyè láti mọ̀ mú wọnú òkú lọ ẹgbẹ̀ sí kàmìlára láti mọ̀ lọ́wọ́ láti mọ̀ mú lọ láti mú ṣe àyè láti mú ṣe lè ní bẹ̀rẹ̀ gbogbo ẹni lórí àtàkùn mi ọ̀yá àyè rí ìyàwó náà wà láti ìjọba ìpapọ̀ lọ́wọ́ pẹ̀lú bá ṣe lọ́wọ́ àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká wá gba mẹ́ta yìí kóró pé ààbò gbogbo wá sí ìdáhùn dúró orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀yin wo lẹ́ pẹ́ra ní ẹ ti mọ̀ wọ́n ẹ̀yin wo lẹ́ pẹ́ra ní ọ̀tá òkú òṣèré mi ẹ̀yin wo lẹ́ pẹ́ra ní ọ̀tá ìran rere mi ẹ̀yin wo lẹ́ pẹ́ra ní alátakò ìran rere mi ìṣeré mi wọ́n kàn yín bá ẹ̀kọ́ wọ́n kàn yín bá ẹ̀kọ́ dàrú àdúrà dàda. Lord,
èyí ò ní olómi mu síbẹ̀síbẹ̀ kò ní fìyàn lọ́wọ́ rẹ̀ títí ó tó tọ̀ bá. ṣé ìjọba ẹ̀ mú àwọn abẹ́ sọ́kùn rẹ̀. ẹyọ ti kú kí òwò kí wọ́n fẹ́ lò nínú sàlẹ̀ ibi táwọn ọmọ tó burú dé nígbà tí wọ́n bá ti pa olùkóròkò láyé wọ́n ti pààyàn tọ́ba wá ní ìgbọ̀n bá wọ́n bá lọ́mọ láyé wọ́n tó wá lọ́mọ fi ogun yẹn jà wọ́n rẹ̀ tí wọ́n burú dé wọ́n dà ní náà bàjẹ́ pé ìgbà tó kọ́kọ́ láyé ọgbọ́dọ̀ tẹ́tẹ́ bá ní ká gbàgbára kìí sí lórí kan méjì nítorí àwọn èèyàn kúkúrò ní wo àkókò alẹ́ kejì wọ́n sàánú wọ́n ẹsẹ̀ tí ẹ̀ wọ́n sàánú orúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yìn ọ̀tá òkú ìran rere mi gbogbo ẹ̀yìn ọ̀tá òkú àṣeyọrí mi gbogbo ẹ̀yìn ọ̀dọ̀tẹ̀ ìran rere mi gbogbo ẹ̀yìn látàkùn tẹ̀ ṣe jùmọ̀ fún àṣeyọrí ìran rere mi tẹ̀ jẹ́ kí n lóògùn láyé tẹ̀ sábà wípé kò sí tọ́jọ́ ìrìn lọ́nà náà wọ́n kàn yín pa ní orúkọ Jésù ẹ̀kú dànù wọ́n kàn yín pa ní orúkọ Jésù ẹ̀kú dànù àdúrà padà. Wọ́n padà sí gbogbo ẹ̀yà ọ̀tá òkú ayé gbogbo ẹ̀yà látàkù rẹ̀ gbogbo ẹ̀yà ìrọ̀lẹ́ tó bá sì gbogbo ẹ̀yà ìwọ́n ti fẹ́ bí ọ̀dọ̀ láti kó òkú láti kó òkú lọ ayé ọ̀tá ìwà lọ́wọ́ ní sàkúdà ọ̀tá ìwà lọ́wọ́ ní sàkúdà ẹ̀yà ọ̀tá òkú ọ̀tá ìwà àjẹkúdà lọ ẹ̀yà ọ̀tá ìṣeré mi ọ̀tá ìwà ẹ̀yà ọ̀tá ìwà ẹ̀yà ọ̀tá ìṣeré mi ayé ọ̀tá ìwà ẹ̀yà ọ̀tá mi gbogbo ẹ̀yà ọ̀tá àtàwọn ẹ̀yà Agbàdúrà bí orúkọ Jésù ló wá wá. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo ní dájú wípé kò ní fẹ́ kò ní jìnnà láàrin wa àwọn tí wọ́n tá àwa tá lẹ́rìí rere lọ́pọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú àdúrà yìí. Ẹ rí i pé a lè jọ pọ̀. Ẹ jẹ́ ká tún gbà ilé jì. Èyí tá gbà ní ìsìn pé ọ̀rọ̀ náà láàfin gbàdúrà fún wọn àwọn yẹn kan náà. Ẹ̀rọ náà lọ sọ nípa wọn. Ó ní àwọn tí wọ́n gbẹ́ kódò. Àwọn náà ni wọ́n kù sínú kódò. Àwọn tí wọ́n ń ja wọn sílẹ̀. Àwọn náà ni wọ́n tẹ̀sí wọn bọ̀. Àwọn ọ̀gá ní Ọlọ́run bá mi Ọlọ́run lọ́sọ̀ láàrin ọ̀pọ̀ orúkọ Jésù rẹ̀ nígbà ọ̀rọ̀ náà ti sọ wípé ẹ̀yin tó bá jẹ́ kùtù ló ti sínú kùtù ẹ̀yin tó bá jẹ́ àwọn sílẹ̀ yóò tẹ̀sí ara wọn gbogbo ẹ̀yin tẹ̀ gbogbo tù mí kéde kí wọ́n gbogbo kí wọ́n ṣe rírà yìí kí ìrẹ́rẹ́ rẹ̀ mọ́ bá sí mo ṣe kí wọ́n dáṣe rí ayọ̀ kí wọ́n lè rí ayọ̀ ọ̀yá èyí yín kọ́bẹ̀ sí pa yín rọ èyí mọ́ yín kọ́bẹ̀ sí pa yín rọ àdúrà rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sán ní ọ̀tá òkú àti ṣe gbogbo kí ẹ sọ pé kí ẹ sọ pé olóko kí ẹ sọ pé olùdásílẹ̀ ìmọ̀ yín èdè ní ọbẹ̀ sí pàyẹ̀ lọ ìmọ̀ yín àìsè ọbẹ̀ sí wọlé lọ yóò pọ̀ Jésù ẹni òkú ẹ̀jẹ̀ àìtẹ́ ìpẹ́ ní àjàkú lóògbé àṣeyọrí kí ẹ ní oṣù tó ti fẹ́ sí lò ìrẹ́lẹ̀ Yorùbá sì ń ṣe ètò ìdásílẹ̀ àníyàn òkú ìmọ̀ yín èdè ní ọbẹ̀ sí pàyẹ̀ lọ ìmọ̀ àti èdè yín ọbẹ̀ sí pàyẹ̀ lọ èrò báyìí níbi láti máa ń jáde àkókò òkú mi ọbẹ̀ sí pàyẹ̀ lọ ọbẹ̀ ayé pápátá àdó ayé pápátá ọbẹ̀ ayé pápátá ọbẹ̀ ayé pápátá. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ká bẹ́ẹ̀ sì tún kọ́ lọ́wọ́ lọ́dún tó kojú káàdúrà ní kọ̀ọ̀kan wa nítorí kó ti dá wọn láàrin. Ẹ jẹ́ ká kí bàbá ẹ̀ lórí bó ṣe Ọlọ́run alágbára jùlọ. Ẹ jẹ́ ká yìn fún títóbi agbára rẹ̀. Ẹ jẹ́ ká yìn fún ògo rẹ̀. Ẹ jẹ́ ká yìn fún aláìrẹ̀ láàrin wa. Ẹ jẹ́ ká yìn fún iṣẹ́ ìyàwó tó ṣe láyé wa. Ẹ jẹ́ ká yìn fún ẹ̀mí lágbára tó ti gbé wọ̀ wá. Ẹ jẹ́ ká yìn fún gbogbo ohun àti ìgbón àti májẹ̀mú ìran èyí tó ti ṣe nínú ayé ẹni kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká yìn fún àṣeyọrí iṣẹ́ nínú ayé wa. Ẹ jẹ́ ká yìn èyí tó pé ó ti ṣí àwọn fèrèsé ọ̀run èyí ṣe àwọn fèrèsé ọ̀run ìṣubú àti fẹ́gẹ́ wa fún wa. Ẹ jẹ́ ká yìn fún gbogbo ọ̀nà ètò ìyá fún wa. Ẹ jẹ́ ká yìn fún gbogbo olórí àtàlà tó ti lọ lọ́wọ́ àti láti ẹ̀yẹ ẹni kọ̀ọ̀kan wa. Èyí tí ó ti súre fún àìtó ti dáyà láàrin tí ó ti mú ìjùmọ̀ ìdìbò kúrò lọ́rẹ́ ìkọ̀ọ̀kan wọn láti mú kíkà lù wá kó wọ́n bẹ̀ sí pààyàn olórí àtàlà lórí. Ẹ jẹ́ ká dá gbogbo padà sọ̀rọ̀ bàbá yẹn. Ẹ ká ti ní kó ṣe. Ẹ jẹ́ ká ní kó ṣe owó oníforúkọ rẹ̀ oníforúkọ rẹ̀ bàbá. Mo ṣe bàbá ọmọ ẹni mímọ́ owó oníforúkọ rẹ̀ oníforúkọ rẹ̀ owó oníforúkọ rẹ̀
ẹ̀mí mímọ́ adágbó gbogbo padà sọ́dọ̀ rẹ̀ wípé ìwọ jẹ́ agbára àdúrà ìwọ̀gbọ́ títí wa okun apágbára rẹ̀ okun afúnisílẹ̀ ó ṣe ayé wa sí mímọ́ ó ṣe tẹ̀sán wa ní àṣepé àmọ́ rírì rẹ̀ adágbó gbogbo pàṣẹ lọ́wọ́ àgbà ọgbẹ́ àti ọmọgbà ọgbẹ́ àti àwọn ọmọ ìyọ́ wípé èrè ló kó àkútà bòjẹ́ bàbá gbà ọgbẹ́ àti orúkọ lókè ọ̀rọ̀ nígbà tí a gbàgbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Orí ọ̀fẹ́ ti bàbá, orí ọ̀fẹ́ ti ọmọ, orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó súnlẹ̀ fún wa, ó mú pa ayé wa, ó sọ̀rọ̀ wa gírèrè, ó mú wa wọnú òkun wa. Ègún àti májẹ̀kú náà kò ní pàtàkì lórí ayé kọ̀ọ̀kan wa mọ́. Ó fa olórí àwọn aláàbá olórí ẹni kọ̀ọ̀kan, wọ́n bẹ̀ sí kẹ́ni kọ̀ọ̀kan wa lára. Kálukú bẹ̀ sí pàdé títí ẹ̀. Kálukú bẹ̀ sí pàtàkì títí ẹ̀. Olórí aláàbá bẹ̀ sí pẹ́ni kọ̀ọ̀kan wa rí. Lẹ́yìn lẹ́mìí gbàtà parọ́ ọlọ́wọ́ wa láyé láti mọ̀ tàbí láti mọ̀ ṣe láti mọ̀ lè kà ó fa ayé kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni orí kò yí padà. Gbogbo ó sì jẹ́ ti ọlọ́wọ́ wa láyé. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa.